يا من يرى ما في الضمير ويسمع يا من يرى ما في الضمير ويسمع Olúwa wa Ẹlẹ́dàá wa láàánú jùlọ gbogbo tí ń bẹ nínú ọkàn wa tá ń fẹ́ gbogbo ẹ lọ́mọ ọlọ́mọsà dá wa lóhùn lórí ẹ̀. Anta limu'addu likulli ma yutawaqqa'u. Ọlọ́run má fara ni wá o àmọ́ alẹ́ nìkan kan tá a gbọ́kànlé tó lè ká gbogbo ònira kó fún wa ìwọ náà ní mẹ́kùn ká nira kó fún Ọlọ́run. Ya man yu'ajja. Ọ̀rọ̀ Nàìjíríà lágbára Ọlọ́run mọ́sà fi wá lọ́kàn balẹ̀ Nàìjíríà. Ṣàdá ìdí kulliha. Àbá mùmínì àti ihun nǹkan lé Nàìjíríà. Ọlọ́run dákun bá wa dẹ̀ mẹ́jọ lè mọ́ Ọlọ́run. Ìyá máa ní ilé mọ́ṣítàká wà lè máa fòsà. Ilé mọ́ṣítàká àlẹ́ni gangan tá a lè ké pè àti díjì kankan tá a fẹ́ sá lọ nílùú mi. Nàìjíríà yìí náà ní kọ́dà kan tí ń bẹ lájú òun náà ọmọ Nàìjíríà náà làwọn náà kò sí ní tá a lè ṣe ká bẹ lọ́nkọ́ lọ́nkọ́ dákun kọ́ bá wa tún Nàìjíríà ṣe kó tún wá ṣe Ọlọ́run bá wa tún wá ṣe. Ìyá máa ní kàṣà inú. Rísíkì yìí Ọlọ́run àbíyọ́ pẹ̀lú agbára rẹ̀. Kọ́ọ̀lì kan. Afagbára gbólóhùn kún fàyà kúnnù àfi bí Ọlọ́run ìwọ lọ bá tó jáde pé gbogbo tí ń jáde sí kí ọ̀dọ̀ rẹ lọ́wà. Ọlọ́run gbogbo ẹni tó sì ti bá múlẹ̀ Ọlọ́run dákun mọ́sà yóò sì kó lọ́rọ̀ wa gbogbo àwọn tó tún wá ní náà pàápàá jùlọ àwọn tó wá ní tí wọ́n fún kún Kùránì lọ́wọ́ lára wa gbogbo ẹ̀yà láàánú tẹ̀ ń dòtò Ọlọ́run lára wa wọ́n fàlùbáríkà Kùránì bẹ́lọ̀ fún yín Ọlọ́run àpàdà sí ibú pé kò ní mọ́ ẹgbà bára fún Ọlọ́run ọmọ nígbé báyìí o. Ọmọ náà ní fàyínà lè kọ́ ìrọ̀ ìdẹ́kà àjìmọ̀rin. Gbogbo táà ń bèèrè yóò sí lọ́wọ́ ẹni kankan wọlé lọ́wọ́ Ọlọ́run dákun ṣe fún wa. Màlíìsì wá fàkìrí ilé kàwá sí ìlàtọ̀. Lẹ́dẹ̀ kankan tá a lè fi ṣàkàsọ̀ ọ̀nẹ́bì Muhammad láfi ṣàkàsọ̀ síwájú rẹ̀ Ọlọ́run. Àbílí ó ti kọ́ Ọlọ́run dákun àfààní rẹ̀ bí ọ́ gbogbo abiyamọ gbogbo abiyamọ Ọlọ́run má jà fojú sunkún ọmọ wàhálà wa lórí wọn lọ́mọ jò dé lẹ́kùn Ọlọ́run láàmà kan ilé olówó mélòó la fẹ́ máa yọjú ilé olówó mélòó la máa lọ wọ́n lè wà àmọ́ wọ Ọlọ́run dákun má lè wà tọ́ọ̀ bá ti kọ́ tiwa tọ́ọ̀ bá ti lé wa padà àmọ́ tó bá ti lé wa ayà bá bí ní àgẹ́rà wù ní bolówá pa níbi gangan tá a lè lọ ọ̀dọ̀ rẹ̀ nìkan náà la ní Ọlọ́run mọ́jà tàn mọ́ ẹ̀wọ̀ Ọlọ́run. ọmọ nílẹ̀ tí oríire wa Ọlọ́run jẹ́ yẹ́ wà á ti bò bí ìsinmi. àfẹ́ mùmínì Ọlọ́run wọ́n kárí àkún àlùbáríkà rẹ̀. àmín. màá Nàìjíríà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún ọ láíláí. àmín. àwọn ọmọ bá fẹ́ gbé wàásí jáde àwọn wàásí tó dáa tí yóò máa tún ẹ̀sìn sílẹ̀ máa gbọ́ lọ́dọ̀ tiwọn. Allahu akbar. ilé iṣẹ́ náà Ọlọ́run má jẹ́ ó burú fún wa o. àmín. àlùbáríkà ti wọ olùdásílẹ̀ rẹ̀ àjèjì àmì Ọlọ́run dákun má jẹ́ ó burú fàjèjì àmì láíláí. Allahumma àmín. àwọn ọmọ nílẹ̀ bí. ọmọ nílẹ̀ bí adìrú àti òbí ìsinmi. Ọlọ́run má jẹ́ ó burú fún gbogbo yín o wọlá yín má jẹ́ ó burú fún àwọn ọmọ yín náà o. nafadiluka anfakirika yumuna'u. tó fi gágún àbẹ́ àwọn mẹ́rin fi gágún. nkana la yarijuka. tó bá jásí pé ẹnìkan kan ò ní ìran kàánú lọ́dọ̀ rẹ Ọlọ́run. illa muhsinu. àfihàn rẹ̀ nìkan lọ́wọ́ lè gba orí lọ́dọ̀ rẹ Ọlọ́run èèyàn bú làwa o. al-mudhnibu al-aasi. àwọn ẹlẹ́ṣẹ̀ làwa o. yarji'u. àwọn wà lẹ́nìkan kan tá a lè képe tó ju ọ lọ ìwọ náà ló kú máa ń ṣàánú àwọn ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run ṣàánú wa kó foríjì wá. aṣa lijudika. ọrẹ rẹ àánú rẹ ìyọ́nú rẹ ọ̀pọ̀ ìkẹ́ rẹ ọ̀pọ̀ jù bínú rẹ lọ. à ń tukọ̀ nítọ̀ àṣìyá. àánú rẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ìfàdílò hajj sálù. bọ́ bá kí ẹdí bẹ̀rẹ̀ ìwà náà ti àfà jábí. alimawa ìbò àwòsàn. jábí zòó nípa ìwà ni alifadílò ọlọ́dún tó lè àbúrò ọdún ọlọ́mọdé ọba jẹ́ fún wa lẹ́yìn
ولموائبها أوسع. نعم. قد يظن البعض أن السعادة في الجاه والمال والولد الله أكبر والسلطان. àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n níran kan pé n tá ń pè lóríire. Naam. Oríire pé lágbájá ló soríire o. Àwọn èèyàn wá níran kan pé oríire tẹ́ rí òun ń bẹ bí kíyàn níyì láàrin ìlú. La ilaha illallah. Láàrin àwùjọ pé lágbájá mà gbayì gan wọ́n lóríire nù. Naam. Wàlímáàlì. Àwọn míì sọ pé owó gangan là ń pè lóríire. La ilaha illallah. Ó di mélòó? Ó di méjì. Wálé wàládì. Àwọn kan sọ pé kíyàn ó bímọ ọmọ bíbí lóríire. Àwọn kan tó ní wá sultan kíyàn bá dọba ìlú kíyàn dọlọ́lá kíyàn di ọlọ́lá kó dérí àpésìn àbí àwọn ọba bí a máa ń pèsè wọn kọ́ ni àbáyálì owó dé wọ́n ni tán pẹ̀ lóríire náà nù sẹ́gbẹ́ bí tí ń tò ọ̀dà wálì mànásìbù wálì mànásìbù. Àwọn kan sọ pé kíyàn orí pò ní kíyàn jẹ president kíyàn jẹ governor kódà kíyàn jẹ máàmù kíyàn jẹ mufti kíyàn jẹ mufasiru kíyàn jẹ mágàjí kíyàn jẹ dáúdù dáwọn kan kà sórí rí nu. Àwọn àfáà wa ni wa hadha fahamun khati'un. La ilaha illallah. Àwọn àfáà ni bí wọ́n bá pẹ́rù àgbóyè tí ẹ bá nù pé tí wọ́n bá mọ̀ sórí rí lọ́dọ̀ tí ẹnu o àwọn àfáà lọ ọ̀gbá. La ilaha illallah. Wọ́n ní kí n mọ̀ pé wọ́n lọ ọ̀gbá wọ́n lọ okùnà pẹ̀lẹ́pẹ́ àgbóyè tí ẹnu lọ́dọ̀ ọ̀tọ̀ Ọlọ́run ní ìsìlámù ti wáyé o ibi oríire pín sí kàn. La ilaha illallah. Orí gbẹ́fà mọ́ mi ni. Na'am. إن شئت أن تحيا وإن شئت أن تحيا سعيدا موفقا. Àwọn àfáàní fàálù lè jẹ́ yìí orí tó bá wọnú ayé tó bá wò tàwọn tó ti lọ síwájú wa ọ̀rẹ́ ni tó jẹ́ oníyì tó jẹ́ ni òkìkí táyé mọ̀ tó gbajúmọ̀ wàlìmáàlì ó ra àwọn olówó náà olówó Kọ́rúnà náà ń gbẹ̀ sọ pé oríire lówó kí ló gbẹ̀yìn Kọ́rúnà náà fàkàsáfúnà bí wàbí dárì ilẹ̀ àrídọ̀ gbogbo dúkìá Kọ́rúnà bó ti ní tóhun náà Ọlọ́run ní kí ilẹ̀ ọ̀lànà kó gbé mi àti dúkìá rẹ̀ àtowó rẹ̀ àtàwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ tí wọ́n láwọn hélè ẹ̀ ẹnìkan kan ò rí gbàálẹ̀ kò níbi ìjìyà owó wádà mẹ́ àwọn olówó àwọn oníyì wálìwàládì àwọn tó tún bímọ ayé mẹ́kọ́ ni Wàlídù ọmọ Mùgírá nígbà tọ́lọ́wọ́ bá ń ròyìn rẹ̀ nígbà ọ̀rígbọ́ Ọlọ́run fọmọ ròyìn rẹ̀ kódà Abúlà nígbà tọ́lọ́wọ́ ròyìn rẹ̀ pé máa gìnà áníhù máa lùhù wà máa wà ládà ó lówó ó sì bímọ àmìgbà tí ìbínú Ọlọ́run bá dé àtowó àtọmọ kò rí gbálẹ̀ ìtẹ́fì mà pé owó ọmọ kò pín síbi oríire orí ẹ̀fà mọ́ mínú wá sultan wal manasibi kí ẹ wá jọlọ́lá kọjọ́ lọ́ba kọjọ́ nípò Fìráúnà lọ́lá Ọlọ́run lọ́kàn fáwọn ẹ̀ pé wọ́n yàn ga lórí ilẹ̀ ayé yàn lọ́lá lórí ilẹ̀ ayé Fìráúnà lọ́lá tòun tọ́lá rẹ̀ tòun ti po rẹ̀ tòun tágbára rẹ̀ náà Ọlọ́run ní kí odò gbé mi ní Ọlọ́run ní ọ̀tẹ̀ nínú odò ní. fàyín ṣíta ń ta hayá. Ọlọ́run ẹlẹ́dàá mi o. sàyídà muwafiqa. Àwọn àfáàní gbogbo tá a kà yí àtowó àti iyì àtọmọ àti ipò àti ìjólórí àti ìjálàṣẹ tọ́lọ́run bá ti ṣe fún èèyàn ọ̀gbọ́ tó bá jẹ́ sí pé bàyí dínà anillahi azza wa jalla tó bá wá ní gbogbo tá a wí o tó bá ti gba tọlọ́run ọba tó bá ti jìnnà sí tọlọ́run tóun ti gbogbo tó ní òun pátápátá àwọn àfáàní fa ń fi ṣàkọ ìn ọ̀rọ̀ wa náà nù gbogbo tó bá ti ní lọ́lá ayé tó bá ti fi tọlọ́run ọba kún òun fi ṣàkọ ìn olórí àwọn ẹ̀ bá ń wá àwọn olórí burúkú jù náyé ìkọyọ̀ kan tó lè sọ́dọ̀ lórí ilé lẹ́dí torí náà nù òun ni kò fi Ọlọ́run sí. wàtàhàbọ̀ bí fọ́ọ̀sìn. àfà ó ní ṣíta ń ta yá. ṣíta ń ta yá. tó bá wù ọ́ kí wọ́n náà sẹ̀mí ilé ayé tá a wà yìí. sàìdá. wọ́n máa sọ pé àwọn olórí ilé dà tí wọ́n náà sì ní mọ̀ wá ń bẹ̀. muwafiqa. àfà àmọ́ mi nì lẹ́nu tó jẹ́ pé yóò sì ṣe kò ń gẹ̀ àánú Ọlọ́run yóò ṣe kò ń gẹ̀ yọnu rẹ̀.
وتحظى بفوز ó tún wá jèrè ayé ó tún jèrè àlìkìyámà عند نشر الصحيفة. nígbà tó máa ń fi ìwé wa lé wa lọ́wọ́ lálìkìyámà ó fẹ́ kọ́ lọ́wọ́ sọ pé ọwọ́ ọ̀tún ni kó lọ kó má lo apá àlàáfíà ṣé n tó ń fẹ́ nẹ́nu àfáàní ó ní n tó ṣe. فحافظ. àfáàní tó bá fẹ́ sóríire tó fẹ́ lójú tó fẹ́ lẹ́yìn tó sì fẹ́ lẹ́nu báríkà pàápín tíyàn fi dolóríire òun ni pé hafiz. فحافظ. àfáàní lọ ní mójútó tí mo fẹ́ máa kà fún ọ yìí. على المفروض. alálìmọ̀ fùrúdì gbogbo ń tọ́lọ̀ ń bá sí lọ́rùn èèyàn fún wa lọ lè mójútó àfáàmú mi. من كل طاعة. ọ̀rọ̀ parí ọ̀rọ̀ lọ́nu min kulli ta'atin àfáàmú mi. sàwùtù kí n ké Kùránì. أعوذ بالله من الشيطان الرجيم. ní bá wọn bí tó ń gbé mi lọ yọ pẹ́ mi díẹ̀. بسم الله الرحمن الرحيم. al-asbabu al-mu'addiyatu ila sa'adati wal anayi fi dunya wal akhirah. ẹ̀yin àfáàwọ̀ ẹ̀sánú wá o ẹ̀yin àfáàwọ̀ ẹ̀sánú wá o ẹ̀yin lè sọ fún wa pé oríire náà ni ọ̀gá ọlọ́mọ́sà fi wá sínú olóríire. آمين. kí la ṣe tábìdó olóríire. نعم. Abdul Mumin. kí la fẹ́ ṣe tábì wà nínú olóríire láyé àti lálìkìyámà. نعم. kí la lè ṣe táyé ò fi sunwọ̀n fún wa tọ́rùn náà rọrùn fún wa àwọn àfáà ni ẹ máa gbé ọ lọ báyìí. بسم الله الرحمن الرحيم. Okay there. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. Ọlọ́run sọ̀rọ̀ yìí ẹ̀fẹ̀ mú mi ní o. Nǹkan àkọ́kọ́ tó mi èèyàn lè ní tó fi wà nínú àwọn olóríire lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn náà orígbùmọ́ ní al-asbabul mu'addiya ila sa'adati wal hana'i fi dunya wal akhirah àwọn okùn fún oríire fún mi èèyàn tí wọ́n fi wà nínú dẹ̀ra láyé àti lẹ́yìn kìyàmá àwọn àfáà alálàkọ́kọ́ ní al-imanu wal amalu salih. Al-imanu wal amalu salih nǹkan àkọ́kọ́ tí yàn fi dolóríire tí yàn fi gba sàtífíkẹ́ẹ̀tì oríire tí yàn fi gba sàtífíkẹ́ẹ̀tì àlìjánnà òun ni ìgbàgbọ́. Ìnígbàgbọ́ pé kò sọ́ba kan àfọlọ́hun. Ìnígbàgbọ́ wípé Al-Qur'anu yìí o ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìnígbàgbọ́ pé àwọn màláíkà ń bẹ tí wọ́n jẹ́ ẹ̀dá Ọlọ́run. Ìnígbàgbọ́ wípé àwọn òjíṣẹ́ ń bẹ tọ́lọ́run bá rán sí wa. Ìnígbàgbọ́ pé gbogbo ń tá a bá ṣe láyé á padà lọ lè rojọ́ rẹ̀ lálìkìyámà. Ìnígbàgbọ́ pé gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí mi láyé kádàrá tèmi nu kì í ṣe tẹlòmíì. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن. wọ́n ní al-imanu billahi subhanahu wa ta'ala al-masdaru ar-ra'isu litilka sa'adati al-manshuda. àbá mọ́mìnì wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ wà tó bá fẹ́ sóríire láyé o tó fẹ́ sóríire lálìkìyámà o kí ni al-masdaru ar-ra'is. Kí ni ìpìlẹ̀ torí ire rẹ̀ ó jòkó lé lérí tí òfin ní parẹ́ tálíkìyámà Ọlọ́run fi tó wọ́n ní al-imanu billah ìgbàgbọ́ sọ́lọ́run ni nígbàgbọ́ sọ́lọ́run ni orí wẹ́wọ̀n mi ni tó bá ti nígbàgbọ́ sọ́lọ́run gbogbo ayé náà àgbà wọn náà gbọ́ tí wọ́n bá ti tẹ̀ fọ́lọ́run gbogbo ayé náà tẹ̀ fún ọ tí wọ́n bá ti fẹ́ràn Ọlọ́run gbogbo ayé náà fẹ́ràn rẹ̀ tí wọ́n bá ti bẹ̀rù Ọlọ́run gbogbo ayé ní ọmọ bẹ̀rù wọn náà. Man amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun. Al-imanu ìgbàgbọ́ làkọ́kọ́ ọgbọ́lọ́hún gbọ́ níbi mo ti kà á fún ọ̀hún gbàgbọ́ bá kan ṣoṣo ni òun ni ọmọ ìjọsìn fún gbogbo ń tọ́ bá ń fẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni ọ wá sí gbogbo ń tí máa ń jẹ́nira fún òun náà ni kò pè má pè nǹkan míì mọ́ wàrí fún nǹkan míì ìmánì ọ̀wálẹ̀ dájíṣẹ́ àfi kájíṣẹ́ rí ọlọ́ni alladhina amanu wa amilu salihati ayé ẹ̀kọ́ ni
yọ kèé yára wọn lẹ̀ tó bá ti wá nígbàgbọ́ wá ṣiṣẹ́ rí ọlọ́run wá ní àṣírí oríire nu àṣírí oríire òun ayà rẹ̀ ló ń gé òun. man amila salihan min dhakarin aw untha. ẹnikẹ́ni nínú yín amila salihan tó bá ṣiṣẹ́ rí min dhakarin ìmọ̀ ọjọ́kùnrin ni nínú ọkùnrin aw untha abúbìnrin lọ jẹ́ ọwá ṣiṣẹ́ rí wàhúwà mu'minu iṣẹ́ rí nìkan wà lè dá sí iṣẹ́ kan lè ó lè rí ọ̀nà lọ láti iṣẹ́ rí nìkan o wúwà mu'minu tọwá jólùgbàgbọ́ ìrun rẹ̀ ò lè tí ìwọlé àfikọ́ jẹ́ mùmìnì jólùgbàgbọ́ àwẹ̀ rẹ̀ ò lè tí ìwọlé àfikọ́ ọjọ́ mùmìnì ọwá ní ẹni tí èsì mùsùlùmù ọwá lóhun náà lọ hajj ìṣẹ̀sáráìsì lọ́wọ́ ni ọlọ́lẹ̀ màlú ni ọ̀nàjú lọ́nu ó sì ziyara lọ́nu ọkọ̀ọ̀kọ́ ní mọ́nì ní alìímánù wálé iṣẹ́ rẹ̀ àti gbàgbọ́ òun ni alìasásù ọgbọ́ alìmọ́sídàrù arọ́ìs lètílíkà sàádàtì ìgbàgbọ́ àti iṣẹ́ rẹ̀ òun ni ìpìlẹ̀ tá a fi dá olórí rẹ̀ mà. man amila salihan min dhakarin aw untha. ó ti sẹ́ rí ọkùnrin obìnrin ní tó tó wá jẹ́ múmi ní ọlọ́ni kí wá ní rìsọ́ọ̀tì rẹ̀ kí ni rìsọ́ọ̀tì jọ àti ìjọ. falanuhyiyannahu hayatan tayyibatan. ọlọ́ni irú ẹni náà lanuhyiyannahu mo búra fún ọ ọmọ láàmùlẹ̀ kọ́sàmì wá àyíkẹ́kọ́ ni ọwá tún nù ní tàwọ́kédì wá la wallahi ìmìlẹ̀ ọba mo búra fún ọ nuhyiyannahu àmà jí kọ́ máa sẹ̀mí hayatan tayyiba. ìsẹ̀mí tó dáa. Allah. gbogbo tí bá ti ń fẹ́ ayé ọ̀rọ̀ ọ̀rùn fún ọgbọ́ gbogbo tí bá ti ń fẹ́ láà máa ṣe fún ẹ̀ṣọ́ ta ló ní mánì tó sì níṣẹ́ rí lọ́wọ́ tí ìyàwó jẹ́ àrùn ọlọ́run nífẹ̀ẹ́ àdúrà ayé ọ̀rọ̀ ọ̀rùn fún ọ tá máa ń dákà wọn lórí rí ọ wà mẹ́. walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì afẹ́fẹ́ múmínì tó bá tún dẹ̀lì kíyámà tán ẹ̀rí aṣọ pé sàádàtì fi dunya wal akhirah àbẹ̀kọ́ ni tó bá dẹ̀lì kíyámà ayé rẹ̀ ọ́ dáa tó bá dẹ̀lì kíyámà lanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. ọlọ́ni àtún wá san lẹ́san la ilaha illallah. ẹ̀san tó ju tóun ṣe láyé lọ. Allahu akbar. bí ahsani ló wí mọ́kánú yàmàlúnà tí wọ́n ti ṣiṣẹ́ dáadáa láyé náà tó bá gbẹ̀san rẹ̀ lálìkìyàmà ẹ̀san tó ju tó ṣe lọ́gbà ọmọ wà nù àwọn olóríire láyé ó wà nù olóríire lálìkìyàmà tó bá jó níṣẹ́ rí orí gbẹ́fà mi ni kí wá níṣẹ́ rí táwà sí. orí gbẹ́fà mi ni ń bọ̀ wá kà. walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. ọ̀gá sẹ́rí tó mẹ́yàn lè sí ba'dal imani billahi azza wa jalla lẹ́yìn ìgbàgbọ́ ọ̀gá sẹ́rí tẹ́ẹ̀sí òun ni as-salatu fi awwali waqtiha. ẹ̀yìn mẹ́tẹ́ ń gbọ́ mi òun ni ìrun àkókò ọ̀gá sẹ́rí rùn wọ́n lè bí ó pé kí lọ gáàzẹ́ rí ṣìbá Abdullahi ibn Mas'ud ló bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ya Rasulullah ayyul amali ahabbu ila Allahi azza wa jalla iṣẹ́ wo lọ́lọ́wọ́ bá fẹ́ràn sí jù náà wọ́n tẹ́ta àmá sí ànábì ni as-salatu fi waqtiha ìrun àkókò lọ́lọ́wọ́ fẹ́ràn jù kí ni mo gbé fún mi ni ìrun àkókò lọ́lọ́wọ́ fẹ́ràn jù má fi rún rárẹ̀ fàáfíì náà ló ń kílẹ̀ kan. fàáfíì halali mafurudi min kulli ta'ati. iṣẹ́ eré irun ní awwalu ma yuhasabu bihi abudu yawmal qiyamati as-salat. bàbá déwájú ọlọ́run jọ́ al-qiyamah wọ́n lè bí ọ pé kí lọ́lọ́run ọkọ̀ béèrè lọ́wọ́ wa kí ni wọ́n kọ́kọ́ ṣèṣirò nínú iṣẹ́ wa irun ní. Allahu akbar. ẹni tínú rẹ̀ bá ti wá dá àbá ni ó kí pé o bó ti yẹ kó kí ló kí wọ́n ní róńtọ̀ gẹ́gẹ́ ní òrùlá àfáàmù mi ni gbogbo tó bá kù díẹ̀ káàtó nínú iṣẹ́ rẹ̀ ọlọ́run sì bá tún sí ẹni tí ìrùn rẹ̀ bá ti wá bàjẹ́ bínú rẹ̀ bá ti kí dáa àbó òkí lákòókò rẹ̀ bínú bá ti bàjẹ́ ọlọ́run ní gbogbo èyí tó ṣẹ́kù tó ṣe níṣẹ́ rẹ̀ mo ti bàjẹ́. fàáfíì halali mafurudi iṣẹ́ rẹ̀ nù
من كل ضاج وكثير من النفل المفيد للقربات وكثير من النفل المفيد للقربات Abdullahi ibn Abbas ibn Mas'ud radiyallahu ta'ala anhu ayebe ko ni lẹ́yìn náà kí ló tún wá kan lẹ́yìn run kíkí ó ní birrul walidayn Allah sí dáadáa sí ìyá àti bàbá la ilaha illallah táàrin rẹ̀ àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá ti dàrú máa dúpẹ́ Ọlọ́run ní báàrin rẹ̀ àti ìyá rẹ̀ àti bàbá bá ti dàrú àárín rẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ̀ ti dàrú. La ilaha illallah. Bàbá rẹ̀ wọ́n ń bínú sí ọ òbí rẹ̀ ń bínú sí ọ ní òsín kankan mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ o àbá múmínì àwọn sẹ́ẹ̀rí ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ ká dẹbí pọ̀. وجالس كتاب الله وجالس كتاب الله وحلل بسوء ẹlẹ́kejì tàlẹ́yìn ìmánì àti sẹ́ẹ̀rẹ́ ẹlẹ́kejì tí tún fa oríire fọ́mọ èèyàn òun ni al-iktharu min dhikrillahi subhanahu wa ta'ala ìmọ̀ràn tí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà Sheikh Abdul ìmọ̀ràn tí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ẹnìkan ò ní jòkó kó máa rántí Ọlọ́run máa rántí rẹ̀ náà ni fadhkuruni adhkurkum ẹ rántí mi kémi náà rántí yín ìjọ́lìs wajalis kitaballahi olóríire wahalul bisuhi kọ́kọ́rọ́ oríire fún wa òun ni al-iktharu min dhikrillah ìmọ̀ràn ọgbọ́gbùrá ni wa alladhina amanu wa tatma'innu kulubuhum bi dhikrillah gbogbo àwọn tí bá ti máa rántí Ọlọ́run ọkàn wọn máa balẹ̀ yóò máa rí dùnú lára ara rẹ̀ yóò rí dùnú lára ọmọ yóò rí dùnú lára ọkọ yóò rí dùnú lára aya gbogbo tó yí ipò rẹ̀ Ọlọ́run ní fi bànújẹ́. wàdùnmù dákìrà òkèdà fàdíkìrù náà sáré wàtí. abánijális wàjális. bí ẹ bá fẹ́ máa rántí Ọlọ́run àfẹ́ àmúmínì ọ̀gá ń tà fi rántí Ọlọ́run láyé jù láyé òun ni ká máa ké Kùránì ni o. kitaballahi. òun ni ká máa ké Kùránì ó kó nìkan fún mi rọ̀lẹ́ àná lọ́dọ̀ bàbá lisanu Sheikh. للذي أجر الكتاب وما تلا في يومه وردا من القرآن في يومه وردا من القرآن أبن كل الذي ẹbá ń sọ ẹbá ń lúgó rẹ̀ sí létí. àjárọ̀ líkìtàbà wà máa tààlà. tọ́lí nílẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹbá ń sọ fún un amẹ́ni lẹ́bí àjárọ̀ líkìtàbà ẹni tó ní Kùránì ilé tó wáyàn lódì wà máa tààlà kéèké èétọ́ Kùránì. fi omi yìí. lóòjọ́ ayé rẹ ilẹ̀ wa mọ́ tílẹ̀ fi wá sú ọ̀wá ké Kùránì ò rárá fi kankan kí o kí sùúrà kankan ò kẹ́yà kankan tọ́mọ ní sọ ọ̀ráyé wa sọ pọ́jọ́ wọn dá fún ọ. wíìdá mìíràn lè Kùránì. wúrìdì dáa mùsùlùmí nù tẹ́gbẹ̀ wúrìdì ní dáa máa ti jojúmọ́ Kùránì nìyẹn máa ké tíyàn fi là tíyàn fi sórí rẹ̀. kulililladina tagayyabu an wíìdì ẹ̀. ẹ sọ fún àwọn tó yẹ pé tagayyabu àwọn tó yẹ pé wọ́n ti yí ẹ̀yìn padà. an wíìdì ẹ̀. Kùránì tó yẹ kí wọ́n máa ké wọn máa ké jojúmọ́. watakhallafu ansubatil Qur'ani. lọ́rẹ̀ pẹ̀lú Kùránì ma. watakhallafu bá Kùránì sọ̀rọ̀ ẹ mọ́ yíwọ́ nù. ansubatil Qur'ani. ọ̀gá tá a fi rántí Ọlọ́run ní kájọ ká máa ké Kùránì. Allahu akbar. àfà mú mi ni. màmá máa ń kọ́ra harifan min kitabillahi azza wa jalla àràfẹ́ yọ̀ kan bá kẹ́nu Kùránì ládájọ́ ọmọ wà fún ládá kó iṣẹ́ rí mẹ́wàá ni. àràfẹ́ yọ̀ kanu Kùránì ládá kó iṣẹ́ rí mẹ́wàá. Ànábì ní lam akul alifu ayibẹ̀kọ́ ni harfun ayibẹ̀kọ́ ni lam akul alif la mim harf yìí sọ pé alif la mim kí n sọ pé òun lára fi yọ̀kan ó ní innama alifun harfun wa lamun harfun wa mimun harfun la alifu lásán
harafi kanu láàmù harafi kanu mímù harafi ó di mélòó báwọn mẹ́ta ó di mẹ́ta túmọ̀ pé tọ́ bẹ́ẹ̀ sọ pé alif lam mim harafi mẹ́ta nù ládá mẹ́wàá mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run ó di mélòó ó di 30 tọ́ bẹ́ẹ̀ fi lè kí alif lam mim ládá rẹ lọ́dọ̀ Ọlọ́run ó ti ládá sẹ́ẹ̀rì 30 báwọn. wajalis kitaballahi ẹni èjò kó ti Kùránì ni wahalul bisuhi gbogbo ẹni tí bá ti ké Kùránì àtòun àti gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n ti kọ́kọ́rọ́ oríire ẹlẹ́ẹ̀kejì nù ọjọ́ orí gbàgbà mú mi ní àyálẹ̀ kìtàrù min dhikrillah máa rántí Ọlọ́run Kùránì láàfin rántí Ọlọ́run lẹ́lẹ̀kejì láàfin wá rántí Ọlọ́run òun ni àwọn àfáwọn àníwá òdíkìrì àwọn ni àdíkìrù àthànáyí ṣáàdùn mọ́mìnì àmọ́ wá sẹ́yìn fọ́lọ́run subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ẹwì kí n gbọ́ jama subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar a ní bìlẹ̀ bíẹ̀ ó ní àríbáwù kalimatin ahabbu ila Allah subhanahu wa ta'ala ṣe bó Muhammad sallallahu alaihi wasallam àríbáwù kalimatin anábì náà wọn gbólóhùn mẹ́rin kan bẹ́ Ọlọ́run ọba fẹ́ kẹrù ó fi pè wọn gbólóhùn mẹ́rin ni wọ́n Ọlọ́run fẹ́ kẹrù ó fi pè wọn ẹrú kan wà níbi gbólóhùn mẹ́rin yìí pé Ọlọ́run kọ́lọ́ mọ́ fìtín fẹ́ lè lọ́wọ́ lọ́lẹ̀ tẹ̀ lóní máa kọ́ máa ṣe kí ni gbólóhùn náà subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ẹjá jọ wíbẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar gbólóhùn mẹ́rin wọn mùsùlùmí lọ lè jòkó tí nínú tàà fi sórí rí ayátẹ̀lẹ̀ kìí yá ma tàà fi dá lásọ sẹ́nu àdùmùdákìrá fàdíkìrù sàrí ẹwà tí ká máa dárúkọ Ọlọ́run pẹ̀lú ká máa sẹ́yìn fún àdùmùdákìrá ẹ máa sẹ́yìn fọ́lọ́run fàdíkìrù sàrí ẹwà tí nínú tàà tó fi rántí Ọlọ́run ní díkìrù sànáyí tàbí sẹ́yìn Ọlọ́run òun ni gbólóhùn tánẹ́bì sọ fún wa pé àfẹ́ àmúmínì àfúdọ́lù máa kúrì tù ánà wà nábì yú nà mí ń kọ bùlí ànábì ní àdúrà tó lágbára jù tèmi máa ṣe táwọn ànábì Ọlọ́run tó sì wáṣíwájú mi náà máa ṣe kí ni gbólóhùn náà jẹ̀mọ́ la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadiru bí yẹn bá fẹ́ràn ọkọ máa wí àwọn orí onírànràn lọ́wọ́ ó ṣe fún Sheikh Abdul ànábì lórí bẹ́ẹ̀ o ní man qalahu fil yawmi mi'ata marra ẹni bá wí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó wá wí lọ́jọ́ kan mi'ata marra ó wá wí ní 100 times kanat lahu orí gbọ́bẹ̀ illa ashri riqab dédé ládátá fún èèyàn mẹ́wàá tọ́yọ̀yàn kò lóko ẹrú ọwọ́ lọ́ra mùsùlùmí kò lóko ẹrú dédé ládá rẹ̀ láfún wa kutibatillahu mi'atu hasanat àtún wá kọ ládá kó ṣiṣẹ́ rí 100 bí ẹ bá wí 100 rẹ̀ léde ó di mélòó báwọn méjì wà mú ìyá tí orí gbọ́bẹ̀ anihu mi'atu sayyi'a Ọlọ́run ní ìmọ̀láìkẹ́ bá ń pa ẹ̀ṣẹ̀ 100 rẹ fún Allahu akbar ọdẹ̀sán mélòó mẹ́ta wa kanat lahu hirzan mina shaitan níjọ́ òun agbára ṣètánù níka wọn ní sàsíkò mù la ilaha illallah ó di mélòó ó di mẹ́rin wà lámúyá àti ahadun bí àfùdọ́là mímọ́ jáàbì ilá ahadun àmìlà àmàlà àkẹfàrà mẹ́ńdálígà lóòjọ́ yẹn o ẹnìkan ò ní ṣe rí kò ní ṣiṣẹ́ rẹ̀ kí ládàá rẹ̀ ó tẹ̀sùn wà tó ti tiẹ̀ àfẹni tó bá ṣe tó pọ̀ ju tó ṣe yìí lọ. àdùmùdákìrá àwọn táwọn pẹ̀lú àdìkìrò sàrá yìí nù. àdìkìrò nọ́ọ̀rù sàrí ẹ̀rọ tí ẹ bẹ́ẹ̀ ń wí dẹ́ẹ̀dẹ́ jẹ́ mọ́ Ọlọ́run já sórí rẹ̀ o Ọlọ́run já gbadé àánú rẹ̀ o. àdìkìrù nọ́ọ̀rù sàrí ẹ̀rọ tí tẹ́bí mo sọ fún yín pé Juwairiya ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa Muhammad jẹ́mọ́ mi Ọlọ́run já lùbáríkà rẹ̀ ọ̀rẹ́ wa nínú díkìrù sànáyí nù àwọn àrántí Ọlọ́run tá a fi sẹ̀yìn fọ́lọ́run a fi sí ẹ̀yìn fún Ọlọ́run táàmà ní ládálọ́dọ̀ Ọlọ́run mo sọ fún yín pé ìyàwó Juwairiya radiyallahu ta'ala anha láàárọ̀ wọn kírun tán wọn ànábì wa kírun tán wọn ànábì jáde kó nulẹ̀ ó wá fi ìyàwó sórí ìtẹ́tí yà ń ṣàdúrà ànábì fi wá jáde wọ́n fi wá wọlé padà wọ́n tún wá bá ìyàwó lórí ìtẹ́tí ẹ̀yẹ̀ tí ìparí àdúrà náà ní àìparí látàárọ̀ ànábì ní ha gbólóhùn kan sì ń bẹ o àfẹ́ àmọ́mínì gbólóhùn kan sì ń bẹ o gbólóhùn kan ń bẹ o la ilaha illallah
laqad qultu ba'daki La ilaha illallah. àrìbá kalimatin thalatha marrat. La ilaha illallah. lẹ́yìn ìgbà tẹ́mi jáde kúrò lọ́dọ̀ rẹ̀ tán yìí o ohun ànábì mọ́ fọ́n o. Sallallahu alaihi wasallam. látàárọ̀ tẹ́yìn tí ń ṣàdúrà lẹ́yìn ìgbà tí mo jáde kúrò lọ́dọ̀ yín tán o qad qultu ba'daki èmi ti wí gbólóhùn mẹ́rin kan àrìbá kalimatin mo ti wí gbólóhùn mẹ́rin kan nígbà tí mo jáde kúrò lọ́dọ̀ yín tán mo wá wí ní ẹ̀mẹ́lò thalatha marrat La ilaha mo illallah. wá wí lẹ́ẹ̀mẹ́ta mo ti wá gbólóhùn náà ó ní láwùú zinat bima quluti mundhul yawm tó bá fi gbólóhùn tí mo wí mẹ́pìnrin yìí tó bá wílẹ̀ mẹ́ta tó bá gbé sólò sùnwọ̀n pẹ̀lú gbogbo àdúrà tẹ̀ ń ṣe látàárọ̀ yìí lawazinatuhunna Allahu akbar. yọ tẹ̀sùn àjùlọ La ilaha illallah. wọn tó shortcut ní tó fi sórí rẹ̀ mo gbólóhùn mẹ́rin ó wá wílẹ̀ mẹ́ta kò sí sẹ́ẹ̀rì tí wọ́n fẹ́ ti yọ tẹ̀sùn àtò tiẹ̀ lọ́gá kí ni gbólóhùn náà náà bí wá wí subhanallah bihamdihi adada kálíkì ayọ̀kanu wa rida nafsihi ó di méjì wa zinata arshihi ó di mẹ́ta wa midada kalimatihi ó di mẹ́rin gbólóhùn mẹ́rin nu. Fadumu dhakira. lọ́nà ní kókó tí Fadikiru nuru. Bí bá wí méjì yìí náà ó ti dà. Sariwati. nígbàgbọ́ Fadumu máa ń fẹ́rẹ̀ dhakira. sí máa rántí Ọlọ́run. Fadikiru nuru. Sariwati. àfẹ́ àmúmínì ká máa ṣàfọmọ́ Ọlọ́run ká máa ṣàfọmọ́ Ọlọ́run subhanallahi walhamdu gbogbo báwọn àwọn là ń pè ní zikiru sànáyí ẹlẹ́ẹ̀kejì òun ni àzikiru àdùáyí èyí tá a fi bẹ Ọlọ́run pé tí mo fẹ́ rí o ọ̀rí gbọ́ bẹ́ẹ̀ òun náà tún wà o pé Ọlọ́run dákun má fa burú ṣe mí o gbogbo ẹ̀ lànàbí kọ́ wa Abu Mamata ridwanullahi alayhi ẹ̀fí àmìnà ni ànábì kọ́ ní zikiru dùáyí ọjẹ gbèsè ni ọwọ́ gbèsè wá ń dààmú ẹ̀ ọwọ́ sákòlé La ilaha illallah. lásìkò tí ìsásìkò oorun fígé ìwákìtì sọ̀lá àsìkò orin ètí ìtó àwọn àdíkìrù dùá yìí nù pé àkíyàn máa ṣàdúrà náà ìyẹn ń ṣe díkìrù ní o kọ́kọ́rọ́ orí rẹ̀ làdúrà o ọwọ́ àjòkó anábì wá rí anábì ní yá Aba Umama ìdí Abu Umama máa lè àrọ́ọ̀kà Allahu akbar. fílímù síjìdì fígé ìwákìtì sọ̀lá La ilaha illallah. mọ́tàlásí lójòkó yìí àsìkò orin ètò èmi ló ń ṣe yàn yín ó ní ìwọ ń ṣe Ọlọ́run bá wù mú ọmọ láti mẹ́tí ní wádùú yìí Allah. Bàbá Ibrahim Abidjan kí o ní kí o tún mọ́ gọ́hùn wù mú ọmọ láti mẹ́tí ní wádùú yìí ó ní ìbànújẹ́ ló léhùn kó lé La ilaha illallah. àti gbèsè nǹkan ọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́ Ànábì ní afàláwò alìmọ́kà kalimatin idha qultahunna fi sabahi wal masa'i adhaba Allahu hammaka wa qada daynaka Allah. ó jẹ́ nǹkan ládùúgbà kan tó bá lè máa wí láàárọ̀ lẹ́ẹ̀mẹ́ta lásàálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àti díkìrì ìrántí Ọlọ́run tàdúrà nù Na'am. Ọlọ́run gbogbo ìbànújẹ́ wọn lọ́wọ́ kàkó fún ọ Ọlọ́run túbọ̀ yóò bọ̀ san gbèsè rẹ̀ gbogbo tó tún kù lóore tó ń béèrè Ọlọ́run ṣe fún ọ ó ní ẹ̀kọ́ mi Ànábì ní máa wí pé Allahumma inni a'udhu bika minal hammi wal huzni wa a'udhu bika minal ajizi wal kasal wa a'udhu bika minal bukhli wal jubni wa a'udhu bika min ghalabati dayn wa qahri rijal. La ilaha illallah. Sheikh Abdul Mu'mini Na'am. gbogbo ẹ má jẹ gbèsè lọ lè ṣírò àdúrà yìí o mẹ́mí ẹ̀ bá jẹ gbèsè èmi ti dán wò wallahi mo sì bá bẹ́ẹ̀. Allahumma inni a'udhu bika minal hammi wal huzni wa a'udhu bika minal ajizi wal kasal wa a'udhu bika minal bukhli wal jubni wa a'udhu bika min ghalabati dayn wa qahri rijal. Abu Mamata Ànábì fún ọwọ́ agbọ̀ bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀ra mọ́ láyé pẹ́ kò pé Ànábì tún wá pàdé ẹ̀ Abu Mamata bó ní tó wíńdò níyìn ó ní mo ti bẹ̀rẹ̀ àdúrà mo ti ṣe kété tí mo bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo gbèsè tí mo jẹ́ Ọlọ́run ti bá ń san kódà Ọlọ́run tún wá bòun láti rí ó tún wá sẹ́kù sí òun lọ́wọ́ òun ní dàbò kàkà mọ́. Fadumu dhakira. máa tẹ́ra mọ́kàn ọmọ náà tí Ọlọ́run ní. Fadikiru nuru. wọ́n ní Nàìjíríà lé kò lè lé mẹ́ni tí máa rántí Ọlọ́run tí máa ń ṣe tí ń sọ fún yìí. Fadumu dhakira. Ọlọ́run lè mọ́ ọ. Fadikiru nuru. Sariwati. wà kún ní àbàdà. Wakun abada fi wagibati watadorru. kọ́kọ́rọ́ oríire rẹ̀ àbẹ́ àmúmínì mo ti sọ fún ọ ìgbàgbọ́ ni o
kọ́kọ́rọ́ oríire rẹ iṣẹ́ rẹ ni o mo ti júwe iṣẹ́ rẹ fún yà bí kọ́kọ́rọ́ oríire rẹ kó máa tìláwà Kùránì ni o kọ́kọ́rọ́ oríire rẹ kó máa ṣàfọ̀mọ́ Ọlọ́run ni o ẹgbẹ́ mi ti ń kà kọ́kọ́rọ́ oríire rẹ ni kó máa wá ṣàdúrà ibi tó dénú. wọ̀kan abadá gbogbo gbọ́njọ ayé rẹ fi wágibà tí máa tó dípò kòrò sọ́dọ̀ Ọlọ́run ni wàtádà òhẹ́ máa ra ọ̀rọ̀ ṣẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kódà bọ̀ bá lálàáfíà àfàmúmínì kò sọ́dẹ̀ ní tá a ti bí lálàáfíà ọ̀dọ̀ ta làá wà láàfíà sí. Ànábì ti ṣàánú wa ó ṣàánú wa ó ní ẹnikẹ́ni nínú yín o tara bá ní ibi kankan wá ń dùn ọ lára rẹ Ànábì ní gbé ọwọ́ rẹ lébi tí ń dùn ọ̀hún gbé ọwọ́ rẹ lébi tí ń dùn ọ̀hún wá gbọ́wọ́ lébẹ̀ ọ wà wí báyìí pé bisimilahi 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 ẹ̀mí ló láwí o ẹ̀mẹ́ta ọ wà wí tẹ́lẹ̀ pé Allahumma àwọn a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadhiru a'udhu bi'izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadhiru a'udhu ó wá wí a'udhu wọn bẹ́ẹ̀ ó wí mo ti ó wá wí lẹ́ẹ̀méje. Allahu akbar. lọ lè dáwò gbogbo bí tó ti ń gbọ́wọ̀n nira lára rẹ Ọlọ́run sì mú nira kú yóò mú àìsàn kú yóò àfà láfíà rọ́pò tó bá wá wí tí ò bá lè rí bẹ́ẹ̀ oògùn tó lò táàtì Ọlọ́run ó dé tí ó wà á rọ̀ mọ́ Ọlọ́run sì tìjà yóò sì tì ọ́ síbẹ̀ tó sì lò. wọ́kún abàdá fi ọgíbà tí wàtàdọ́rùn-ún ìtí máa ń ṣe ọ́ má fi pamọ́ tàdọ́rùn-ún máa tẹ́wọ́ sọ́lọ́run kan máa ra ọ̀rọ̀ àṣẹ sọ́dọ̀ Ọlọ́run ni ó képe. ila Allah ọ̀dọ̀ Ọlọ́run ni ó sá lọ ọ̀dọ̀ Ọlọ́run ni ó sá lọ. ìdíkì bùtì kọ́ ìwà fàkọ́tì. ó ṣe é ṣe kan pàdé àdánwò ó ṣeéṣe kó pàdé ìṣòro bí Abu Malak ti pàdé àdánwò Sheikh Abdul Mumini bí Abu Malak sahabi yun al-Ansari tọ́tọ́ ọ pàdé àdánwò bí mo sọ fún yín ó wá sí ìrìn àjò ń bọ̀ láti ìlú Sham ń sì ń bọ̀ wá sí Madina ó wá sí ìrìn àjò ìwòrán o jàmáà mi o lóhun nìkan owó ń bẹ lọ́wọ́ rẹ̀ dúkìá ń bẹ lọ́wọ́ rẹ̀ láàrin òru ó wá pàdé olè kan ṣoṣo olè wá sọ fún un pé dọ́ àmọ́ màákà mílẹ̀ mẹ́rin gbogbo tí wọ́n bẹ lọ́wọ́ rẹ̀ pátápátá yá dàálẹ̀ fàfà ẹ̀nẹ́ kọ́ọ̀tì lúkà torí mo fẹ́ gbẹ̀mí rẹ̀ ni ó ní olè ẹ̀ tún pa ẹ fẹ́ pààyàn ó ní wọ́n pa ọ́ ní o lẹ́wùrídù ilá dàmákà Sheikh Abdul Mumini mo ti sọ fún yín o lẹ̀ ẹ̀mí rẹ̀ náà lòun fẹ́ gbà ó ní ọ̀dà bàbá mọ̀ pọ̀ fẹ́ gbẹ̀mí mi o dáání ò sọ́lẹ̀ àríbá àràkà àt yọ̀dá fún mi kí n kírun rákà mẹ́rin ntọ́ ma sí náà ní ṣe òun ọ̀kẹ́dẹ́ kan dàdá rọ́ àlọ́ kí fún mi ní ìsìnkú ń gbọ́. wọ́n kún abàdá fi ọgíbà tí wàtàdọ́ ẹ wọ́n náà nígbà tó kó sínú ìdààmú kí lóun fẹ́ sí ọfẹ́ pe Ọlọ́run nu wọn náà mọ̀ pé ọ̀yàn náà fi lára kan mẹ́rin péré ọwọ́ débi ìforíkalẹ̀ tó wá gbẹ̀yìn ibẹ̀ lọ ọwọ́ sáfọ̀mọ́ Ọlọ́run tán ọwọ́ ń wígbó lóhun tí mo fẹ́ máa wí ya wadud ya wadud ya wadud ya dhal arshil majid ya fa'alan lima turid as'aluka bi izzika allati la turamu wa bi mulkika alladhi la yudamu wa bi nurika alladhi mala'a arkana arshika anta kfiyani sharra hadha al-lis ya mughithu aghithni ya mughithu aghithni ya mughithu aghithni kọ́mọ jàǹfà ní fún gbogbo ayé bó ti wí ya mughithu lẹ́mẹ̀ẹ́ta náà fún àmọ́mìnì kó tó di pé ó ti pàkẹ́jì ọ̀sà àtáyá lọ́sàárí ẹ̀dá ọlọ́wọ́ bá wọn ti ń gun ẹṣin bọ̀ wá ẹ̀sìn wọ́n sì fi idà wọ́n fi kọ́ ọ̀run ẹ̀sìn wọn báyìí bí ọ̀rùn méjì ẹ̀jẹ̀ tí wọ́n fi kọ́ báyìí ẹ̀dá ọlọ́run yóò dé kí Abu Malak tó sàtáyá tán ó ti mú idà rẹ̀ ó ti bẹ́ olè lérí ṣàṣà bí ìbá bí ẹni náà pé arábù lẹ́yìn ta ló ní ẹpá àti mọ́ ọ̀rọ̀ yín ni kí lọ máa ṣàánú kàbí kí lọ kàtí pẹ̀lú rẹ̀ ó ní àti mẹ́nu òjíṣẹ́ Ọlọ́run ni mí Ọlọ́run lọ́rẹ́ òun wà ní màláìkà tí ń kọ̀ntró sánmẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin mo pé ẹlẹ́ẹ̀kẹrin tó ń wà nù nígbà tó pe Ọlọ́run wá dé yá mùgíṣù àgíṣínlẹ̀ lálákọ̀ọ́kọ́ ó ní gbogbo ilẹ̀kùn tó wà ń sánmà ní sí gbà tó sọ pé yá mùgíṣù àgíṣínlẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo ẹ̀dá Ọlọ́run ti mẹ́ sánmà ara wọn balẹ̀ mẹ́kálukú ń pariwo nígbà tó sọ yá mùgíṣù àgíṣínlẹ̀ lẹ́ẹ̀kẹta Ọlọ́run gangan ló wá fọhùn yọ pé ẹrú mi lára nìyí ta ní ọlọ́lẹ̀ bá ń gbà á lẹ́nu yín ó lé mi tí mo wà ń sánmà lẹ́ẹ̀kẹrin nínú àwọn màláíkà tó wà ń sánmà lẹ́ẹ̀kẹrin èmi mọ bẹ́ẹ̀ Ọlọ́run pé kó dá mi dá kó jẹ́ ń lọ Ọlọ́run ló ní wá gbìjàre wàhálàm àfà múmínì wàá bùṣìrì ó ní lọlẹ̀ mọ̀ kò sì máa dunnú kó ọmọ wá wí fún gbogbo ayé pé anna máa ń sọ láàríbà rẹ̀ káàtì
ẹnikẹ́ni tó bá yẹn náfìlà rákà mẹ́rin bó ti yàn yìí ọ̀gbọ́ wá kọ̀rẹ́ ẹ̀ àbọ̀ gbọ́ wà táwà sẹ́là ila Allahi azza wa jalla bídùá ayíkà fi sajidati alẹ́ àkhírà ọ wá bẹ Ọlọ́run pẹ̀lú tó kéyìí níbi ìforíkalẹ̀ rẹ̀ gbẹ̀yìn gbogbo tó fi béèrè lọ́dọ̀ Ọlọ́run pátá lọ́lọ́run ó ṣe fún wọ́n náà ti gbọ́nu Ọlọ́run mọ́sá fàánà ṣe kò ń gé àánú rẹ̀. وكن أبدا في رغبة وتضرع. kọ́kọ́rọ́ oríire làdúrà wọn ara ni ọ wá dákẹ́ Ọlọ́run máa ti Ọlọ́run. إلى الله ó ti Ọlọ́run. بكبتكار وفاقة. ẹni tó tún sórí ire tó bá fẹ́ sórí ire ọgbọ́n bìí ti ń ka kọ́kọ́ lórí ire fún wa ó ní wà bá dùn وبعد. tó bá ti wá lọ́lọ́run àfẹ́ àmọ́ mi nì نعم. ó ti ní bá nì حياكم الله. ó ń ṣiṣẹ́ rí ما شاء ó الله. ń ké Kùránì نعم. kí ló tún wá kù ó ń sàtìkárù ó ń sàfọ̀mọ́ Ọlọ́run ó ń sàdúrà kò wá sí tó wá kù ó wá kù kọ òótọ́ ká máa bá ọ nídìí òótọ́ kò sẹ́ni tí ó sòótọ́ láyé tábùkù ọkàn. وبعد فإن الحق afúdọ̀lù máa sì lákẹ́. ọyẹ́ yìí afánilẹ́yìn gbogbo tí ń kà látàárọ̀ yìí lẹ́yìn gbogbo tí ń kà látàárọ̀ fún yìí. وإن الحق ó ní kíyàn wá dún nídìí òótọ́ kíyàn dún nídìí òótọ́. أفضل مسلك. òun lójú ọ̀nà tó lọ́lá jù tá a gbà tá a fi dolórí ilé ẹ̀tẹ̀ kíámà. سلكت wàtẹ́kí wà lọ́ọ̀yì khairu bida'ati. barakallahu fik ọlọ́wọ́ láàrin yóò láàrin gbogbo wájú ọlọ́run báríkà kọ̀. ọ̀nà tó lè tọ̀ tó fi sórí láyé yìí jù láyé ẹ̀fẹ́ àmọ́ mi ni. إن الحق òun ní kó lóòótọ́ tí mo sọ fún yín àbí ẹgbàgbé ni. أفضل مسلك. lọ́dọ̀ àpáwa lóko nítorí mo wí fún yín kéwú táwọn àpáwa fi hàn mí nínú tírà ẹrú Ọlọ́run tí wọ́n ń lé tí wọ́n fẹ́ ṣe é léṣe wọ́n fẹ́ gbẹ̀mí lọ́rùn rẹ̀ ọwọ́ ahọ́ ń sáré àsálà ó ti rántí àbí ọwọ́ bá bàbá kan wájú ilé tí ń tó wọn sálù àlá bàbá ẹ dápẹ́ ẹgbàmí wọ́n lé mi ni wọ́n fẹ́ gbẹ̀mí mi ni bàbá wa ni ẹ̀ṣọ́ ọ̀rẹ́ ẹni tí mẹ́lẹ̀ ń ọya sí kọ́ dùbúlẹ̀ kí n wá da ẹrin ìbú ọ̀ bàbá ọ̀dà kò sí yọnu lọ́ba dẹ níbò ẹni tí ń lè dé àfẹ́ àmọ́ mi ní dáhùn bá ti rìn àánú ìdílànà bá wọ́n máa ń bè lọ ní bàbá ẹ̀dàkùn ọmọ kan lọ́họ́ nísìlá ń wà ọmọ kan là ń wà bàbá òní ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ òun ní bẹ́lá bẹ́ẹ̀ nù ayíjá ìmọ̀ ẹ̀nàjà wọ́n ní abẹ́ ẹ̀ ní kẹ́ aláwọn wáyàn tó mọ̀ pa fẹ́ sèwọ́n lè ṣe pa fẹ́ pa òun wá ní wàlá yóò wá dúró abẹ́ ní bàbá ẹ̀dà pé yín ò pé ẹ̀ má tẹ̀ sí ọba tó sì yẹ̀rì lọ. ọmọ bàbá wa dìde pé èyí dìde lábẹ́ ẹni ọmọ bàbá yìí lákìtẹ́ tí wọ́n fi rọ̀ ẹnìkan ò ní sòótọ́ kó parun òótọ́ tí bá nínú yàrá lọ wà yóò wá bẹ́ẹ̀ àmọ́ mo ti mọ̀ pé kò ní gbàgbọ́ pé abẹ́ ẹni pé ẹni táwọn kọ́ta fẹ́ pa ní wà lábẹ́ ẹni òtítọ́ ló là òun. wà bá dùn òtítọ́ ló là òun. ìnàlẹ̀ àkọ́ òtítọ́ ló là òun ọlọ́run làwa náà. àfudọ́lù màsílàkẹ́. ọlọ́run dákun ṣe wá lólóòótọ́ o. sàlákìtà pàtàkì wà lọ́ọ̀yẹ̀ xẹ́rùbìdọ́ àti. wà máa ń dọ̀ yá àtẹ̀kíwá. ẹni tí ò bá ti wá bẹ̀rù Ọlọ́run. wà á malaha muraha. tó tí wọ́n rán gbogbo ẹ̀ṣẹ̀ mi ara rẹ̀ yín wọ́n rán aláàrẹ̀ kò sí sẹ́ẹ̀rí. tàgá ṣáàtì òfin kò bá bùnú nàdá. gbogbo táǹkà látàárọ̀ yìí àwọn àfáàní bá ti gbẹ̀yìn ayẹyẹ rẹ̀ yọkùnrin àṣàbá má gbẹ̀yìn kó bá lè tẹ̀lé táǹkà yìí. man kanati dunya kusara muradi. man kanati dunya. wa man kanati dunya. ìrònú ayé lọ́wọ́ bọ̀ jù àdá yé nìkan lọ́bọ̀. kusara muradi. èyí tó ga jù lẹ́mìí rẹ̀ bá ti kọ́ ayé jọ nìkan ni. ala kulli halin. àfẹ́ àgbà ṣe ìfòlùkọ́dìríyà bàbá wọ̀ authentic ọlọ́run dákun méjì wọ́n mọ̀ nira láyéláyé. àfọwà Sheikh Ishaq Abdul authentic ẹwùrán ọlọ́run tí ayé sọ́dọ̀ wọn ni ọlọ́run ọba tó fún ni lọ́lá tó dá mi lọ́lá òun lè ní ti gbogbo ọlá mi sìn. ẹ wo oríire gbogbo ẹ̀yin àfẹ́ ẹ foríjì mi ẹja kọ́sì irú wọn wá kọ́ lè kéwú wọn wá kọ́ mọ́sálásí wọn ni gbogbo ẹ máa wá kéwú lọ́fẹ̀ẹ́ o wọ́n gba àwọn àfáà síbẹ̀ lówó ara wọn
wọ́n tún máa wá jẹ àwọn ọmọ kí wọ́n máa jẹ wọn ọ̀fẹ́ lówó ara wọn. Wọ́n wá kọ́ máa kalẹ̀ pé a máa wá kírun níbẹ̀ ní gbogbo ìgbà. Ẹ wo ṣe ládàá báyìí èyí tí yàn lọ lè dé bálálì kì á máa nù. Ọlọ́run má kánjú gba bàbá ọ̀tẹ́ mọ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run dákun má kánjú gbà wọ́n lọ́wọ́ wa. Èyí tí wọ́n ṣe yìí bá fi sínú mísànù àsànáàtì wọn. La ilaha illallah. Wa man kana fi dunya qusura. Ẹlòmíì tó nírú tí ilẹ̀ ti nìyí. Èyí tí ọmọ amó wálé nìkan ni ọmọ ṣe. Ilé khusrani ni yawmal qiyamah. Bọ́bá ìpáyé nìkan lọ bá wà ìmáyìdọ̀ wà mọ̀ àmáyà ọ̀ká tọ́lọ́kùn àwọn àfáà ló sòfò gbẹ̀yìn rẹ̀ ni. Man lam yakun fi ta'atillahi shughluhu. Àfáà mọ́lá àlè wọ́n ń wọ inú àfáà wọn mẹ́ni. Ọ̀fẹ́ man lam yakun. Wa man lam yakun. Gbogbo ẹni tí ọba ti lọ lè bísí sójú ọ̀nà tọ́lọ́hun. Fi ta'atillahi shughluhu. Ìwọ tó lówó tó wá fóun rẹ̀ rà lè kíyàmà kalẹ̀. Níjọ́ lè kíyàmà gbogbo àwọn tó lójú ọ̀nà sójú ọ̀nà Ọlọ́run ní kí owó wọn kú dúkìá wọn èyí tẹ̀yọ̀ zàká ọdúkìá yẹn kó de jù yọmọ wa san yín jẹ. Ana máa lùkà àbáwọn mẹ́ni gbogbo àwọn tó ní tí ọ̀nà àná sójú ọ̀nà Ọlọ́run ana máa lùkà yóò wá de jù. Ṣùgbọ́n àkàrà yọmọ wa san jẹ pé èmi lówó tó kó pamọ́ tó ọ̀nà sójú ọ̀nà Ọlọ́run èmi ní pọ́ńpẹ́ ọ̀rọ̀ rẹ Ọlọ́run wò. Ala kulli halin la yafusu bi bagiyati. Wa man akthara al-isyana. Wa man akthara al-isyana. Gbogbo ìdí ẹ̀sìn iná sójú ọ̀nà Ọlọ́run mọ́ kí í kó rírẹ́. Ngeri tawbati. Àbá ní gbogbo ẹnikẹ́ni akthara al-isyana. Wọ́n yẹ pé gbogbo ìgbà ni wọ́n fi ṣe lọ́hùn. Màmá ń sọ̀rọ̀ tí a bọ̀ níbẹ̀. Ngeri tawbati. Tọ́ba ń sọ̀rọ̀ sí náà wà ń bẹ̀ nípa ká bá tìyàn jẹ́ nípa alábòsí èyí tẹ́ ń dín pẹ́rẹ́gì kù èyàn ọlọ́jà tẹ́tẹ́tẹ́ ẹ̀yìn elépo níta tẹ́ ẹ̀ wá ń dín kù gbogbo ẹ̀ tẹ́ ń fowó kún ọjà tọ́jà fi wá wọ́n tí Nàìjíríà fi dà báyìí tẹ̀tún àfikún wàhálà tíjọba gbé bá wa ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Ngeri tawbati. Ògùnkùn onímùkù kó nínú mọ̀mọ́nù ẹ̀yìn ìjọba Nàìjíríà ẹ̀ sì rí tiwa rò torí Ọlọ́run ẹ̀ mọ̀ dọ́dọ̀ Ọlọ́run jẹ́jọ́ ń pa wà. Ọmọnà akísára lè ṣíyànà. Gbogbo ẹ̀yin oníjìbìtì ẹ̀yin jàǹbá tẹ̀ ń fara nílùú. Ngeri tawbati. Àwọn kan tún wá kí àkáǹtì ẹ̀tún gbọ́ báyìí fún Ọlọ́run dákun ṣàánú wa. Àdáka tọ̀rí hàn. Gbogbo ẹni tó bá ti mú ẹ̀ṣẹ̀ níṣẹ́ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń ṣẹ̀ àwọn àfáà ni wọ́n ti yọ ókò tí ẹ kò nínú àwọn olóríire o. Ìfàyà fìlìgì wáyà tí. Wọ́n ti yọ ókò rẹ kó nínú àwọn olóríire o. Àdáka tọ̀rí hàn. Ọlọ́mọ yọ ókò wa kó nínú àwọn olóríire o. Ìfàyà fìlìgì wáyà tí. Ọlọ́run wọlá la ilaha illallah wọlá pé nínú ọmọ yàrá fi Kùránì tó ti jáde láti inú iléeṣẹ́ yìí. Mayara fi ó ti jáde nínú Kùránì tó ti jáde pé máa ká yára tó ti jáde ní parẹ́ láíláí. Àmín. Ọlọ́run wọlá pé Kùránì ní parẹ́ láíláí. Àmín. Gbogbo tó ṣe fún yẹn pátá tí mí àti etí omi Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. Àmín. Ọlọ́run wọlá la ilaha illallah gbogbo tẹ́ bá ń bèèrè lọ́dọ̀ Ọlọ́run lórí Ọlọ́run máa ṣe fún yín. Àmín. Gbẹ̀yìn tẹ́yìn náà fẹ́ràn wa ọmọ yín bàbá Raodo tá la wá Ọlọ́run máa yọ́nú sẹ́yìn náà o. Allahumma àmín. Subhanaka Allahumma ya man adhara al-jamila. Àmín. Wa satara al-qabiha. Àmín. Wa lam yu'akhidh bil jarirati. Àmín. Wa lam ya'tik as-sitra. Àmín. Wa ya azim al-afwi. Àmín. Wa ya hasan at-tajawuzi. Àmín. Wa ya wasi al-maghfirati. Àmín. Wa ya basa yadin bir rahmati. Àmín. Wa ya sami kulli najwa. Àmín. Wa ya muntaha kulli shakwa. Àmín. Wa ya karim as-safhi. Àmín. Wa ya azim al-manni. Àmín. Wa ya kathir al-khairi. Àmín. Wa ya daim al-fadli. Àmín. Wa ya muqil al-atharat. Àmín. Wa ya mubtadi bin ni'ami. Wa bil shiqaqiha. Àmín. Ya rabbana. Àmín. Ya sayyidana. Àmín. يا مولانا آمين. ويا غاية رغبتنا آمين. نسألك اللهم ألا تشوي خلقتنا آمين. ببلاء الدنيا آمين. ولا بعذاب النار آمين. ولا بعذاب القبر آمين. ولا بعذاب يوم القيامة وارحمنا برحمتك يا أرحم الراحمين آمين. يا رب العالمين آمين. لا إله إلا الله آمين. العظيم الحليم آمين. لا إله إلا الله آمين. رب العرش العظيم آمين. لا إله إلا الله آمين. رب السماوات ورب الأرض آمين. ورب العرش الكريم gbogbo àwọn afa wa Ọlọ́run bá yọ́nú sí wọn Àmín. àtàwọn tó bí Ọlọ́run bá yọ́nú sí wọn Àmín. gbogbo àwọn lédè Ọlọ́run bá dúpẹ́ fún wọn Àmín. àwọn náà àjọ lálùbáríkà pọ̀ Àmín. subhana rabbika rabbil izzati amma yasifun Salamun salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.